ìbà ọlọ́run ọba olúwòrán ayákìlá sí Sunday Igboho. Happy birthday to you, our big brother Mazin Nnamdi Kanu. Long life and prosperity. Tó o bá ń gbọ́ gbogbo Yorùbá pátápátá ló ń kí ọ. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Matrix Homes and Properties Limited ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí. Àwọn gómìnà mẹ́fà ilẹ̀ Yorùbá fẹ́ gbà bọ́dé. Nítorí ọ̀rọ̀ Yorùbá Nation, wọ́n ní ẹrú Fúlàní ni àwọn. Àwíkóńkó pé Òbésèré ní ọmọ àlè lójú àwọn ọmọ Lékéwú Mọ̀ríkàsí. Àkàndá ọ̀rọ̀ sọ wípé àwa ń sáré pé kò lè dá ẹ̀yin ń sáré pé kò bàjẹ́. Àwíkóńkó àwa ń sáré pé kò lè dá Yorùbá Nation ẹ̀yin ń sáré pé kò bàjẹ́. Ó ní ṣùgbọ́n o gbàmú kò tán bà. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ̀ ń gbọ́. Ẹ ṣé bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí ẹsẹ̀ ẹran. Ọba Aláké rán Gúrú Màrájì sí olóyè Sunday Igboho pé kí ó bá òun bu iyẹ̀pẹ̀ ibi tí ó bá ti ń campaign. Ọba Aláké sọ wípé irú iyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ yóò wúlò, yóò dára fún oògùn àkúfà. Àkúfà báwo? Ọlọ́run mà wá kó wáyọ lọ́wọ́ èèyàn ọba yìí o. A máa wíru, ẹ̀yin ó tún máa wíru, ọba aláyé dẹ̀ nìyí o, kábíyèsí o. Tó a kò lè torí àwíjàre kábẹ ọba lórí. Ayọ̀ Ìlúyẹmí ló gẹ̀ẹ́tì ìròyìn fún wa. Ìyá ìwà ló ta ìpẹ́. Ọọ̀ni of Ifẹ̀ ní Sandman, Ọbásanjọ́ ní location driver. Èmi ọmọ yín adọ́gbọ́n sí tí ò lè lásòwò àkàrà mọ́ bẹ̀rù. Aláṣejù bàbá Jẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa ló kà á fúlẹ́ńkìlì sí etí ìwòran yín. Gbogbo wa ní kí ẹ mú o. Ẹ fọ́lọ̀ wa lórí Facebook, ẹ subscribe sórí Kúmọkùmọ TV lórí channel wa, kí ẹ dẹ̀ wò wá lórí Instagram àti Twitter. Ṣé mọ̀ pé ìdùnnú tiyín náà ló jẹ wá lógún? Kí n tó máa lọ lẹ́ẹ̀kan sí mo ní ó wù ní kí á pa ajá kádìjẹ. Àwọn mùsùlùmí ni ò jẹ́, ìyókù tó di ní ọjọ́ méje bí mo ṣe wí lẹ́ẹ̀kan.